EMFELIX, events and conference center, one, the testimony that the Lord is good. The testimony is our Lord.
Aya ẹgbẹ́ James Alájàpọ̀, ọmọ òkú. Ọmọ ìwọ́lẹ́nu wọlé ọmọ. Adúmọ̀tìmọ̀tì. Ìgbàgbọ́ yẹn láṣẹ. Ọlọ́dúnmọ̀lẹ́. Ọlọ́dúnmọ̀lẹ́ ọmọ. Adúmọ̀tìmọ̀lẹ́. Ìgbàgbọ́ yẹn láṣẹ. Ọlọ́dúnmọ̀lẹ́. Ọlọ́dúnmọ̀lẹ́ ọmọ láṣẹ. Aṣáájú Elédùmarè bàbá mímọ́, Elédùmarè ọba òní, Adúmálémọ́lé Elédùmarè, Adúmálémọ́ṣẹ́. Elédùmarè bàbá mímọ́, Elédùmarè ọba òní, Adúmálémọ́lé Elédùmarè, Adúmálémọ́ṣẹ́. Ọgbọ́n ní ìlú ẹ̀ṣẹ́ lọ nípa lọ́wọ́ lọ́wọ́ James Alájàpọ̀ ọgbọ́n ní wọ́n wá ọgbọ́n ní sọ the artist Alájàpọ̀ ọgbọ́n ní ìlú ọmọ ọba níwájú lábẹ́ náà lọ́wọ́ ọgbọ́n ní gbélé ló máa ń lọ́wọ́. Thank you.